Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa. Mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́. Ẹ káàbọ̀. Etí tẹ́ fi ń gbọ́ wa mà ní dùn. Bákan náà, ojú tẹ̀sí fi rí wa náà kò ní fọ́. Ọmọ Naija ẹ wà nínú gbèsònù bí ò ṣe bí ọmọ. Ọmọ Yorùbá ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. Gẹ́gẹ́ bí ìwé ọ̀rọ̀ wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gan-an ló balẹ̀ Yorùbá jẹ́. Ẹjọ́ ta ló sọrú eléyìí? Ta ló sọ? Bẹ́ẹ̀ ni o, olórí Queen ni o, ìyẹn Queen ṣe ẹ̀ kó rí bẹ́ẹ̀. Ó ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí tí a ò mọ̀ nígbà ìwáṣẹ̀ wá. Gbogbo bí Ọ̀yọ́ ṣe jẹ́, wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí o. Àti bí ó ṣe jẹ́ pé Ọ̀yọ́ ni ó da ilẹ̀ Yorùbá rú. Ẹ jẹ́ ká kọ́ mu láti ìgbà ìwáṣẹ̀. Gẹ́gẹ́ bí ìwé ìtàn ṣe jẹ́ kó yé wa wípé nígbà tí Ọ̀rànmíyàn wà, Ọ̀yọ́ ni Ọ̀rànmíyàn wà. Ọ̀yọ́ ni Ọ̀rànmíyàn wà. Kí ni ó gbọ́pọ́ fẹ́ jọba Ilé-Ifẹ̀ sí? Ọ̀rànmíyàn fi Ọ̀yọ́ lẹ̀, ó wá fẹ́ wá jẹ Ọọ̀ni ní Ilé-Ifẹ̀. Àkọ́kọ́ nìyẹn o. Ìbéèrè tèmi ni pé ó ṣe jẹ́ pé àwọn ọmọ Ọ̀yọ́ láìkí kọ́ máa ganu sí, kọ́ máa yọnu sí tí ò ti kàn wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀. Ó ṣe jẹ́ pé nǹkan tí ó ti kàn wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ lọ́ máa láì kọ́ máa yọnu sí. Mo fẹ́ lè sọ pé ó ti wà nínú índíjì wọn. Ẹ má gbàgbé pé Ọ̀rànmíyàn ṣe bẹ́ẹ̀. No wonder tí ọba Abímbọ́lá Ọ̀wọ́adé bá ṣerú ẹ̀ kò jẹ́ tuntun, ohun tó bá ń lẹ̀ ni. Bí ó ṣe wá jẹ́ pé bí kọ́ máa yọnu sí ilẹ̀ Ifẹ̀, kọ́ máa yọnu sí ilẹ̀ Ifẹ̀ ní títí wọn. In the first place, kí ni Ọ̀rànmíyàn gbọ́ wípé wọ́n fẹ́ jẹ Ọọ̀ni ní ìpínlẹ̀ Ifẹ̀, Ilé-Ifẹ̀. Ó dẹ̀ fi Ọ̀yọ́ lẹ̀ láti fẹ́ wá gbadé Ilé-Ifẹ̀. Ó wá yá àwa pariwo pé Ifẹ̀ ni olórí ilẹ̀ Yorùbá. Báwo la ṣe fẹ́ fi ẹni tó lọ́kànjúà tí ò ní ìtẹ́lọ́rùn fi jẹ olórí ilẹ̀ Yorùbá? Ẹ má gbàgbé pé ilẹ̀ aṣálẹ̀ ni ilẹ̀ Ọ̀yọ́ o. Torí tó bá jẹ́ ilẹ̀ aṣálẹ̀ ni, wọn ò ní máa yọ àyọnu sí, àbí ká sọ pé wọn ò ní ṣojú kòkòrò sí ipò ẹlòmíì. So tí Aláàfin ìyẹn ọba Abímbọ́lá bá yọnu sí pé Ọọ̀ni kò lẹ́tọ̀ọ́ àti fẹ̀yàn kan jẹ, dájúdájú ohun tí ó kàn wọ́n ló ṣàyọnu sí. Àbí ẹ tún máa wò ó, ohun tí ó kàn wọ́n ló ń yọnu sí. Ṣé wọn ò tiẹ̀ lè fi ra wọn sípò ọ̀wọ̀ ni? Ẹ má gbàgbé o pé nígbà tá a mọ gbogbo àwọn ọmọ Ọ̀yọ́, iṣẹ́ kí ni iṣẹ́ mọ́ọ̀mí àǹtí ẹmẹ́yìnlẹ̀ ní iṣẹ́ wọn jù. Tá a bá sọ pé ẹmẹ́yìnlẹ̀ kí wọ́n ṣe kí ni kọ́kọ́ náà bò, iṣẹ́ wọn jù nìyẹn. Torí ṣàmọ̀ pé tí ìlú bá fẹ́ claim pé àwọn ọwọ́ aṣetán wá ní kó fi wọ́n jẹ olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá, ìbéèrè mi ni pé ṣé wọ́n wọ̀ tiẹ̀? Ẹ jọ̀ọ́ ṣé èèyàn máa ṣiṣẹ́ débẹ̀ ní wọ́n máa fi mọ̀ pé ẹni yìí òun ló tọ́ sí? Àní ṣé wọ́n wọ̀ tí ẹni tí wọ́n fi ń jẹ olórí gbogbo ilẹ̀ Yorùbá? Ẹ sọ achievement kan pàtó tí ọmọ Yorùbá rí jẹ, àbí ká sọ pé achievement kan pàtó tí ọmọ Yorùbá ti rí lára Ọ̀yọ́. Torí nígbà ọba àkọ́kọ́ ìyẹn ọba Lámídì, nígbà tó gbéṣẹ̀ ọba Lámídì lò 50 to 51 years lórí oyè. Ẹ̀sà kí ni pàtó nǹkan ńlá náà? Ọ̀rọ̀ ló débẹ̀. Kí ni pàtó nǹkan ńlá náà tá a lè sọ wípé yes wọ́n rí ṣe? Pé bóyá gbogbo índíjì Ọ̀yọ́ o, eléyìí nìkan tí ọba gan ṣe. Kò ṣe pé bóyá complain gàrí wà bẹ́ẹ̀ tó yẹ pé ibẹ̀ lọ ti ń di, ibẹ̀ lọ ti ń wu, ibẹ̀ lọ ti ń sílẹ̀ ẹ̀. Kò ṣe pé epo ńlá kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ló ń ta epo fún Nàìjíríà. Tá a bá sọ wípé ogún yẹn gan tó kọ́ jókòó tì, ẹjọ́ kí ni wọ́n rí? Kí ni àǹfààní tán ni? Torí náà wọ́n ń jà sí wípé àwọn ọtún wà wáṣẹ́ ọtún wá ń jà sí supremacy. Ó ṣe jẹ́ pé Ọ̀yọ́ ẹ má bínú o. Ṣé rí Queen, olórí Queen ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Wọn ò parọ́ tó bá sọ wípé ìran Ọ̀yọ́ wọn ò ní sùúrù. Tó bá sọ pé ìran Ọ̀yọ́ wọn ò ní nǹkan tí wọn kọ́ da ṣe rí àfi kọ́ yọnu sí ọ̀rọ̀ ọlọ́rọ̀.
bẹ́ẹ̀ ni náà torí ó ń jọ gàté kò jọ gàté ó ti fẹsẹ̀ méjèèjì tìrò ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́n táwọn èèyàn sọ bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé mi ó ní ọmọ Yorùbá tá a bá sọ̀rọ̀ ó ní àgbèrò ní àwọn ọmọ Ọ̀yọ́ ń ṣe káàkiri ẹ má jẹ́ àparọ́ tàn yín bẹ́ẹ̀ nìkan ni I have long renounced my association with the Yoruba. I am proud from Otu Ojire, also known from Otu Ife. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nìkan ni in fact ṣe rí ìgboyà tá a fi sọ̀rọ̀ tó fi mú ìtàn Aláàfin Ọ̀yọ́ jáde inú àwọn èèyàn gan dùn gan nítorí pé a ò lè rí pàtó nǹkan tí wọ́n ṣe láti ìkíní títí dé ọba Ọ̀wádé ẹjọ́ ẹ bá wa kọ sí comment section achievement àbí benefit tí Yorùbá ní lára wọn kò sí kọ̀nà bẹ́ẹ̀ níṣe ni wọ́n á máa jà sípò wọ́n á máa jà sí ààyè kí ló dé ṣé ìyẹn ló kù wá kò bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa ó ní ìyá aṣọ yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní ẹ máa bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ sojú abẹ́ẹ̀kọ́ yẹn gbà wá gan mọ̀ pé Ọ̀yọ́ ni ìpínlẹ̀ ìṣòro ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ààrẹ àmọ̀rúfù àwọn kan ló fẹ́ dàbí ọlọ́tẹ̀ àkọ́kọ́ ó dẹ̀ ṣe ní láàánú wípé wọn ò mọ òtítọ́ bẹ́ẹ̀ ni wọn ò mọ òtítọ́ pẹ̀lú kọ́mẹ̀ntì ìdọ̀tí tí wọ́n máa ń jù kiri àbí ṣé yẹn ló wá kàn bẹ́ẹ̀ nìkan ni Yorùbá ẹ jẹ́ ká ronú Yorùbá Ọ̀yọ́ is like something is going on somewhere ẹ jẹ́ ká ronú bẹ́ẹ̀ nìkan ni àgbèrò ní àwọn ọmọ ìlú Ọ̀yọ́ ń ṣe lẹ́kọ̀ọ́ àbí ṣọ́parọ́ ni àbí ní gbogbo Èkó káàkiri ìlú wọ́n filẹ̀ wọ́n wá ń ṣe iṣẹ́ ọ̀lẹ ìkọ́ni lazy ọmọ ọba Lámídì Adéyẹmí bẹ́ẹ̀ ni wọ́n ní iṣẹ́ òṣì náà ni wọ́n ṣe ní ìlú òyìnbó bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kí yóò wá wọ́n mú tàn jáde wọ́n ní lazy people ọmọ ọba Adéyẹmí Lámídì wọ́n ní ó dàbí ògùn oró ni bàbá gan gbé ní ilẹ̀ UK Ọọ̀ni ọba àná ìyẹn Síjúwadé wọn láwọn lọ́gbàálẹ̀ ní London náà tó fi jẹ́ pé àṣírí bàbá ò fi tú now Ọ̀yọ́ Aláàfin wọ́n ní galegale yìí pọ̀ ẹ jẹ́ kó rọ̀ lára yín ẹ wọ ẹ̀yin yàmẹ̀yìn bàbá mi Yorùbá ní nation ní afẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún Yorùbá sọ pé àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ a ti sọ eléyìí ná ẹ̀yin Ọ̀yọ́ ẹ wá àtúnṣe ṣe sí ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ìyàwó èèyàn pé Yorùbá nation ni o a ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀rẹ̀ o gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní dé bá God bless Yorùbá nation ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi ó dàbọ̀.